Africa Content TV. Up national progress national àti àwọn station Ògùn Èkìtì Oǹdó àti ọ̀rẹ́ tí gọ́fẹ́ kọ́kọ́ náà ọ̀gá mi ni wọ́n ẹ ti understand kò sí ìkọ̀tẹ́lẹ̀ ìbọ̀lì lè ṣe tó bá yá ohun ọ̀rọ̀ pẹ̀lú ní ọlọ́wọ́ ọ̀bẹ nínú máa rí òní da ẹgbẹ́ ìlú. Ẹ jọ tí o bá ń gbọ́ lórí ọ̀rọ̀ former president Alhaji Dangote. Because ẹ má jẹ́ ká ló ti wá ẹ jẹ́ ká wo gbogbo orí tó wà ní ẹgbẹ́ ìlú jẹun ẹ wọ̀ṣun lẹ́yìn former president yìí ẹ wo Ọ̀yọ́ lẹ́yìn former president yìí náà tó bá ṣe pé àánú Ọlọ́run ìdùnnú Ọlọ́run ló jẹ́ kí Abẹ́òkúta àti Oǹdó padà ṣe Èkìtì ní Oǹdó ló padà sí Lagos State àánú Ọlọ́run ọ̀gá láàrin mo lè aṣọ yín pé kẹfọ́ ọkọ̀ balẹ̀ Ọlọ́run bá yanjú owó ọkọ̀ tó máa yanjú Ọ̀ṣun máa padà Ọ̀yọ́ máa padà ẹbí gbàgbọ́ ẹ̀kọ́ tó ti ní ilẹ̀ Ọlọ́run á fún wa ṣe ẹjọ́ ẹgbẹ́ káfíńà wa ṣe òṣìṣẹ́ ọ̀wọ̀ ẹ má gbọ́ wọn ní wọ́n pè tí wọn ilé ẹgbẹ́ kan náà ní kẹ̀kẹ́ kí gbogbo wa wà gbogbo àwọn tó bá dẹ̀ wà ní south west ẹ sọ fún oníkálukú kó padà wálé tọrọ kóòtù máa ń yọjú tán ẹni tó bá fẹ́ kàn fẹ́ kó máa bọ̀ ọ̀hún ní south west ọlọ́wọ́ fún ọ ṣe káàkiri fẹ́ mọ̀ tó bá. National ẹ̀ka tó pàdé ọdún tó náà jẹ́ àwọn ẹlẹ́sìn. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní zonal chairman wa ti sọ wọ́n láti kú ti rẹ́kọ̀dì yẹn straight fún pọ́pọ́sì àwọn press tó wà láàrin wa a ní àgbélẹ̀kọ̀ padà fẹ́ ká so that àwọn press wà ní bàbá disseminate àwọn adáde bí ọmọ ẹgbẹ́ náà á lè fi ti gbọ́ situation report to bí ọ̀rọ̀ sáfẹ̀sì rí so let me just briefly read this to our esteemed members, our officers, our veterans, our elders, general public. The title overview of the union in Southwest, the journey so far. The last 4 years has been a tumultuous one in the history of our union, and gladly the administration terminated on August 2023, that leading to the obvious failure of the administration to conduct a credible election at the zonal level. Even though the immediate past regime counted itself to have conducted what everybody seems to have classified as a seriously tainted conference that will not test or be adjudged to fulfill the tenets of the Union Constitution. In spite of all shortcomings inherent above, the Union is fully back in the country, with the exception of our dear Social Council, Southwest, which was as a result of non-commission of quorum, thereby leading to temporary leadership of Alhaji to legitimize the legislative, approach the National Industrial Court Abuja, and obtain a pyrrhic victory that cannot stand the test of time, for which an